الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. nítẹ̀síwájú díẹ̀ nínú àwọn irọ́ ahmadiyya èyí tí à ń bá bọ̀ abala tí a tún fẹ́ mẹ́nu kàn nísìn òun náà ni àwọn ọ̀rọ̀ gbáǹkọ́fì kan èyí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìgbésí ayé Ghulam Ahmad lọ́wọ́ bẹ̀rẹ̀ kí ló sọ fún wa ẹ̀yin mayami. Ghulam Ahmad sọ nínú tírà tó pè ní arba'in taba wo page 20 àti page 24 nínú tírà náà Ghulam Ahmad ń sọ ńbẹ̀ fún wa wípé nínú ọlá tọ́lọ́ ń dá òun Ghulam Ahmad òun náà ni pé òun ni Mahdi fẹ́ kẹ́yìn yẹn lọ́mọ wípé ẹni tí yóò máa jẹ́ al-Mahdi yóò jẹ́ ẹni tí kò ní gba ìmọ̀ kankan lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run ó nù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ tó ní agbára, ìmọ̀ tí ò sí nínú tírà. Ọlọ́run fi àwọn àṣírí kọ̀ọ̀kan yóò fi hàn gẹ́gẹ́ bó ṣe kọ́ anabi Adam ní àwọn orúkọ lọ́jọ́ kìíní àná tó ṣe ní adébórí fún àwọn màláíkà. Ó lóun Ghulam Ahmad òun náà ni ẹni tí ẹ̀dá kan ò ní ọlá kankan lórí ẹ̀, yẹn ni pé òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kankan. Tàbá wo page 20 àti page 24 nínú tírà arba'in á bá ọ̀rọ̀ náà ní bẹ̀bẹ̀. Nínú tírà Mir'atu Kamalatil Islam page 255 lọ́wọ́ ọ̀sàlẹ̀ ó ní wa yaqulun ó láwọn kan sọ pé innal barakati kullaha manutatun bil bay'a. Ó láwọn kan sọ wípé èèyàn ò lè lálùbáríkà kí Ọlọ́run sì máa fi àṣírí kọ̀ọ̀kan hàn àfi kó já sí pé ó ní wòlíì ó ní ṣéwù tí ó tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú ẹ̀ ẹni wípé ó ṣe bẹ́yàn fún wa ma kana li hadha ar-rajuli sharafun. Ó láwọn kan sọ náà àfa ńlẹ̀ India ń gbà yẹn wípé alákùnrin tó pè ní Mahdi kò ní sharafu bay'ati shaykhin min al-mashayikh àgbọ́pọ̀ gbọ́wọ́ lọ́dọ̀ ṣéhù kan náà àwọn wòlíì oníṣúfì wa ma bay'atuhum illa ka safqatil maghbun wa in qawluhum illa kadhibun nahatahu as-sawwagun. Ghulam Ahmad ó bú àwọn àfa náà tí wọ́n sọ pé Ghulam Ahmad ò fìgbà kan jẹ́ mùrídí fún wòlíì kan náà àwọn wòlíì Ọlọ́run. Kí ló wí ó tẹ̀síwájú ó ní ya hasratan alayhim ó ní òfò ló ṣe wọ́n ó ní ara wọn ni òyà ala ya'lamuna anna al-masiha yanzilu mina as-sama'i bi jami'i ulumi. Ṣé kò yé wọn ni wípé ẹni tí ó máa jẹ́ masihu nígbẹ̀yìn ayé tá nábì ló ń bọ̀ òye ohun Ghulam Ahmad yìí masihu náà yóò sọ̀kalẹ̀ láti sámà abẹ́gbọ̀ ẹ̀wọ́ gbọ́dọ̀ tí Ghulam Ahmad sọ̀kalẹ̀ tó sọ níbí yìí ó ní masihu yóò sọ̀kalẹ̀ láti sámà. Kíyèsí gbólóhùn yìí dáadáa torí pé inú tó ń dààmú ọpọlọ ahmadiyya náà ni wípé wọ́n á sọ fún wa wípé anábì ní sọmọ Mariam ó sọ̀kalẹ̀ lóòótọ́ ṣùgbọ́n sí sọ̀kalẹ̀ tó wí yẹn kò sọ fún wa pé yóò sọ̀kalẹ̀ láti sámà nítorí pé kò fi gbà kan gun sámà lórí tẹ́lẹ̀. ẹ rí i pé pẹ̀lú ìgbàgbọ́ wọn yìí wọ́n fi yapa sí ohun tí gbogbo mùsùlùmí nígbàgbọ́ nípa anábì Isa alayhi salatu wassalam. Gbólóhùn sàmáù náà yìí torí pé ó fi gbà kan Ghulam Ahmad ja àwọn afá mùsùlùmí níyàn wípé kẹ́límà sísọ̀kalẹ̀ Isa láti sámà pé kò sínú àdìsí ànábì ń bí kankan. Ànábì sọ pé yóò sọ̀kalẹ̀ lóòótọ́ sísọ̀kalẹ̀ yẹn túmọ̀ sí wípé òun ó bí nìkan bí wọ́n ṣe bí òun Ghulam Ahmad torí pé òun náà ní Isa ọmọ Maryam náà. Ó ní àmọ́ gbólóhùn nínú sàmà yìí pé láti sámà yẹn kò síndì kankan tẹ́ ẹ ti lè rí nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn ló jẹ́ kí n sọ fún wa wípé káfura gbólóhùn sísọ̀kalẹ̀ Isa láti sámà èyí tí Ghulam Ahmad sọ ń bí yìí á rí wípé fúnra ẹ̀ náà ló lo gbólóhùn nínú sàmà bi jami'i ulumihi. Ó ní sáwọn àfáà tó ń bù wọ̀nyí pé òun ò gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu àbóhùn ní àfáà tó ń ṣe bẹ́yìn àfọ̀ tó ń gbọ́wọ́ súfì ọwọ́ wíìdì lọ́wọ́ rẹ̀. Ó ní ṣé wọn àmọ́ ní wípé òun Ghulam Ahmad òun ò ní gba ìmọ̀ lọ́dọ̀ ẹnì kankan ni gbogbo ìmọ̀ òun gbé gbogbo ẹ̀ sọ̀kalẹ̀ láti sánmà ni wala yakhusu shay'an min al-ardi òun ò sì ní gba ìmọ̀ kankan látọ̀dọ̀ ẹnì kankan. Wa ma hum ó ní wa hum min rabbihim ó ní ma lahum la yash'urun kí ló ti ń ṣàwọn àfáwọn yìí tí wọ́n ronú tí wọ́n ṣe làákàyè. Ó ní òun Ghulam Ahmad tóun ṣe Mahdi tóun ṣe al-Masih òun ò nídìí láti gbọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkan òun nídìí láti ṣe bẹ́yàn fún ẹnìkan torí pé gbogbo ìmọ̀ tí ó wúlò fún un àtàwọn àṣírí kọ̀ọ̀kan tóun fẹ́ mọ̀ tóun bá gbọ́wọ́ lọ́dọ̀ àwọn wòlíì gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi jíǹkí òun ó ti fún òun wá látọ̀run wá. ala ya'lamuna anna alladhina yursaluna min ladun rabbihim la yahtajuna ila bay'ati ahadin. Ghulam Ahmad sọ pé ṣé kò yé wọn ni àwọn tí wọ́n sọ pé òun ò kéwú lọ́dọ̀ ẹnìkan òun ráfà tọ̀hún sọ́nà kóhun tó yàwọ́ ṣé wọn mọ̀ wípé àwọn tọ́lọ̀ ń bá ránṣẹ́ àwọn kì í gba kéwú lọ́dọ̀ ẹnìkan kan ni wa hum min rabbihim yata'allamun Ọlọ́run nìkan là fà wọn.
wa kullu ilmin minhum ya'khuzun àwọn èèyàn ní gba gbogbo ìmọ̀ lọ́dọ̀ títí wọn torí pé gbogbo ìmọ̀ wà lọ́dọ̀ wọn bihi yubsirun wa bihi yasma'un wa bihi yantiqun yaskunu fihim ruhullah ẹ̀mí Ọlọ́run ó ń gbé lára wọn àbẹ́rẹ́ àgbàkó ó ní ẹ̀mí Ọlọ́run ń gbé lára àwọn tó jì tọ́lọ́run bá rán fahum bi ruhihi yatakallamun pẹ̀lú ẹ̀mí Ọlọ́run ni wọ́n fi ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run ìràwọn àbára kufuriyya wa bihi yunawwiruna kulla man salima nuzmu fitratihi wa bihi يفيدون وبه يطلعون على كنوز العلم ويقيمون حجة الله على كل من لج بإنكار الحق وجهوده ومن الله ينصرون èyí wà wí bẹ́ẹ̀ ní péjì yìí page 255 àti 256 Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé òun láàfà Ọlọ́run nìkan ni àfà òun. Ghulam Ahmad tún sọ nínú ìwé ìjọ Ahmadiyya tán pè ní Essence of Islam ìwé The Essence of Islam volume 4 page 52. Only no one can prove that I have had a single lesson of the Holy Quran or Hadith or tafsir from any human being or have been the pupil of any commentator of the Holy Quran or scholar of Hadith. This indeed is the status of Mahdi which has been bestowed upon me on the pattern of the prophethood of Muhammad. I have been taught the mysteries of the faith directly without any intermediary. Mo lérò pé ọ̀rọ̀ tí mo kà jáde yìí ó clear púpọ̀ tí ò nídìí kí a ṣàlàyé ẹ dàbí alára ká ṣe máa sọ àsọgbọnnu ohun tó ń sọ bẹ́ẹ̀ náà ni wípé òun ò láàfà kò sì sí ẹni náà tó tó bẹ́ẹ̀ tó lè sọ pé òun ní ọlá lórí òun àbí tó lè claim wípé òun Ghulam Ahmad òun gba ìmọ̀ Al-Qur'an àbí ìmọ̀ hadisi lọ́dọ̀ ẹ̀ ẹ̀rí tó ń sọ yìí nísìnyí ó ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí fáàrí ìpè kò sẹ́ni náà tó kọ́ òun ní nǹkan kan òun kọ́ ìmọ̀ kankan lọ́dọ̀ ẹni kankan tó bá yẹ kí Ghulam Ahmad kọ́ nǹkan kan lọ́dọ̀ ẹni kan lóòótọ́ fúnra ẹ̀ ló dá gbogbo tó má mà bí tí rí náà nìyẹn ẹni tí yóò bá láàfà kò sí iyèméjì nu pé ṣètọ́nù ní àfà rẹ̀ torí èèyàn lè wà láì láàfà man laysa lahu shaykhun fa shaytanu shaykhuhu ṣètọ́nù ni ó máa nu onítọ̀hún yẹn ní mímọ̀ torí pé inú kéèyàn gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dá Ọlọ́run tọ́lọ́run fi ìmọ̀ mà bí a ṣe dá látànà wá nìyẹn àbí kẹ́ kí èèyàn gba ìmọ̀ lọ́dọ̀ ṣètọ́n nígbà tó ń tọ̀hún yẹn bá ti kí ṣe ànábì Ọlọ́run Ghulam kì í sì ṣe ànábì Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àkàwé tá a kó kalẹ̀ wọ̀nyí pé òpònú báyìí ẹni bí tó ń pa gbogbo àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà báyìí kò tó bẹ́ẹ̀ láti jẹ́ ìkànnú àwọn ẹni rí ká tó wá sọ pé ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run náà ò tiẹ̀ ní jẹ́ ṣe ní ànábì Ọlọ́run ní Allahu a'lamu haythu yaj'alu risalatahu Suratul An'am Quran chapter 6 verse 124 Ọlọ́run ní òun lòun máa àwọn tó ń fiṣẹ́ rán ẹni tí òun Ọlọ́run ó sì ránṣẹ́ tí ò ní jẹ Ọlọ́run ọba àlekèọlá ó mọ̀ Ọlọ́run ò sì fiṣẹ́ rán irú wọn Ọlọ́run kì í rán àwọn ẹni ibi níṣẹ́ Ọlọ́run ṣàwọn ẹni ibi láwọn ànábì Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run èèyàn pàtàkì ni wọ́n lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Ìgbà tí Ghulam Ahmad sọ pé òun ò láàfà ẹnìkan kan kọ́ òun ní Kùránì ẹnìkan kan kọ́ òun ládìsí òun ló ń dá gbogbo ẹ̀ mọ̀ fúnra òun sì wá ní mímọ̀ débi pé kò tún sírù òun níbi kankan ní gbogbo ayé yìí ọ̀rọ̀ tó ń sọ yìí ó tọ́ka sí bí àánú ẹ̀ ṣe pọ̀ tó nítorí pé ẹni bá sì ti gbọ́ gbogbo tá à ń sọ pa yìí lóòótọ́ yóò ní àfi bẹ́ẹ̀ lóòótọ́ àfi bẹ́ẹ̀ sáyé bẹ́ẹ̀ torí pé téèyàn bá láàfà ní ayé ò ní bàjẹ́ tó bá yìí àìláàfà òun náà ló jẹ́ kí ṣètọ́nù ríbi kó gbogbo àwọn gbogbo wọ̀nyí sínú ọpọlọ ẹ̀ téèyàn bá láàfà yóò kẹ́kọ̀ọ́ bí àwọn onímọ̀ ṣe ń kẹ́kọ̀ọ́ látànà wá títí dèní ìmọ̀ hadith yóò máa bẹ́ẹ̀ ìmọ̀ ulumul Qur'an yóò máa bẹ́ẹ̀ kò ní máa tútù kùtù kó sì máa tì mọ́ Ọlọ́run pé Ọlọ́run lóhùn ó kù sí Mákà òun ó kù sí Mádínà ẹ rí i pé àwọn ọ̀rọ̀ burúkú ni àwọn ọ̀rọ̀ jákujáku àìláàfà yìí náà ló bá yé Ghulam Ahmad jẹ́ o torí pé kì í ṣe fáàrí onífọ́mọ́nìyàn kò ní òun láfa ọ̀dàṣọ́ fẹ́ jẹ́ ànábì Ọlọ́run gbà tó bá láfa àìláàfà yẹn aburú ní padà mú wà nítorí wípé ìmọ̀ ẹ̀sìn léwu débi wípé téèyàn ò bá ní olùkọ́ tí ó jẹ́ aṣíwájú tí ó júwe ọ̀nà fún ni ó ṣeé ṣe kí ẹ máa tú ọ̀rọ̀ Ọlọ́run ní tukutu ó ṣeé ṣe kó máa tú ọ̀rọ̀ ànábì ní tukutu léyìí tí ó padà mú ríyà níwájú Ọlọ́run irú ìta ká máa Ghulam Ahmad Al-Qadiani lọ́wọ́ yìí. nínú tírà Rawhan Khaza'in èyí tí wọ́n kó àwọn gbogbo àwọn ìkọ́kọ̀kọ̀ tí Ghulam Ahmad tó kọ ibi tí wọ́n kó jọ sí ó sọ ń bẹ̀ nínú volume 14 page 394 ó ní Mahdi is not a student of anybody yẹn ó Ghulam Ahmad tí òun ṣe Mahdi òpòrọ̀ yẹn ó ní òun kì í ṣọmọ kíwò ẹnìkan òun kíwò lọ́dọ̀ ẹnìkan kan I swear that
This is exactly my condition. Nobody can prove that. Any human has taught me Quran. Àwọn tí mo kàlẹ́ kan nù ìwé tán pè ní The Essence of Islam. Òun náà nìyẹn. Nínú ìwé Mir'atu Kamalatil Islam page 314 Ghulam Ahmadu sọ ńbẹ̀ yìí pé ó ní Ọlọ́run ọba àlékèọlá ó sọ ńbẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ ó ní fa'ana tilmizuhu ó ní wa fi hadhihi ru'ya rabbani wa fi hadhihi ru'ya rabbani rasulullah sallallahu alayhi wa sallam biyadihi wa kalamihi wa anwarihi wa hadiyati asmarihi ó lá Ànábì fún rẹ̀ ń ló kọ́ òun nínú àlá tóun láàyè Ànábì fún rẹ̀ ló kọ́ òun Ghulam Ahmadu ní mímọ̀ ó sì bọ́ òun pẹ̀lú àwọn ìmálẹ̀ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ ẹ̀ ó ní fa'ana tilmizuhu ọmọ kí wà Ànábì lòun ṣe bila wasita bayni wa baynahu kò sí ẹnìkan tó lè jẹ́ alàgàtà láàrin òun àti Ànábì yẹn ni pé òun dídí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì directly ni wa kadhalika sha'nul muhaddathin ó ní bí tí rí nìyẹn fún gbogbo ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ọmọ kí wà Ànábì ní àwọn ṣe ẹ̀rí pé Ghulam Ahmadu ń jẹ́wọ́ bọ̀ díẹ̀díẹ̀ báyìí pé Ànábì làfà òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò láàfà nísìnyí ojú ajé ó yé wa pé Ànábì ní àfà òun. Gẹ́gẹ́ bí mo sọ fún wa tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ gulatu sufi àwọn ẹni àná nínú àwọn ní sufi irú àwọn ọ̀nà tí wọ́n gbà wọlé nìyẹn wọ́n á fi ìmọ̀ tí àwọn àfa mùsùlùmí ti ń bá bọ̀ látàná wá ìmọ̀ àdìsí ìmọ̀ ulumul Qur'an ìmọ̀ fíkìú àti gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á pàtì wọ́n á ní àwọn ò tẹ̀lé ìmọ̀ yẹn ìmọ̀ táwọn èèyàn kọ sílẹ̀ àwọn ò ní nìkan kan fi ṣe ìmọ̀ táwọn wá ní ìmọ̀ táwọn gbà látọ̀dọ̀ Ọlọ́run directly látọ̀dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́bá ní kí wọ́n ṣáwó kí wọ́n gbà látọ̀dọ̀ Ànábì á rí wípé àná òun náà ni wọ́n gbà kò sí lè tọ̀dọ̀ Ànábì wa torí pé Ànábì ò bà nǹkan jẹ́ lójú ayé kò gbọ́dọ̀ máa wá wú ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n láwọn ń gbọ́ lẹ́nu ẹ̀ lójú oorun fẹ́nìkan ohun tó ti yanjú lójú gbogbo èèyàn lójú ayé ọ̀pọ̀lọpọ̀ rú wọ́n fẹ́ wú ẹ̀sìn Islam náà ní pẹ̀lú àwọn òròrí burúkú yẹn wọ́n á gbéra wọn sípò ẹni tó kọjá ìtumọ̀ Qur'an àbí ìtumọ̀ hadith wọn à ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gbà kí Qur'an jẹ́ àtọ́nà fóun àbí kí hadith Ànábì sallallahu alaihi wasallam kó jẹ́ àtọ́nà fóun torí pé tán àbá ti gbára wọn lẹ̀ nínú àwọn principles àbáwọn àwọn òǹdè tá a fi dira wa ìyẹn ni pé Al-Qur'an àti Sunnah la fi dira wa òun ni ó máa gáìdì àwọn ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé àtàwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ àtàwọn àwà tá a bá fẹ́ wù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni àánú wọ̀nyí wọ́n á sọ fún yín pé àwọn wà above àṣẹ Qur'an àtàṣe hadith Ànábì sallallahu alaihi wasallam kódà bí wọn bá sọ bẹ́ẹ̀ directly ẹ fura sí ọ̀rọ̀ wọn ẹ rí i pé tí wọ́n ń sọ nìyẹn indirectly ẹ kíyèsí ọ̀rọ̀ Ahmadu Tijani ẹ kíyèsí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onísúfì Muhyiddin Ibn Arabi Abdul Wahhab Sha'rani Ghulam Ahmadu Ash-Shaytani Al-Qadiani ẹ kíyèsí ọ̀rọ̀ gbogbo wọn á rí i pé ibi tí wọ́n gbà wọlé nìyẹn wọ́n á fẹ́ jáde kó nù mọ́nà Qur'an kí wọ́n lè bá a free láti máa fò káàkiri ní sámà àna wọn èyí tí wọn ní nǹkan kan tí ó lè dá wọn dúró àbí tí ó lè dá wọn lọ́wọ́ kọ́ ẹ̀. Ghulam Ahmad bákan náà ló ń sọ nínú jíra tó pè ní Mir'atu Kamalatil Islam Mir'atu Kamalatil Islam page 430 ó sọ ń bẹ̀ nínú orin tó kọ síbẹ̀ wípé ó ní la arifu isma ayi ustaz mi ò mórúkọ àfa kankan o mi ò láàfa kankan tí mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ faqad ta'allamtu fi madrasati Muhammadin sallallahu alayhi wa sallam ó ní mọ́ṣáláṣí inú ilé ẹ̀kọ́ Ànábì sallallahu alayhi wa sallam lòun ti kẹ́kọ̀ọ́ Ànábì ni àfa òun Ànábì ni olùkọ́ kan ṣoṣo tí òun ní Ọlọ́run làáfà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ Ànábì tún ni àfa rẹ̀ ó sì lóhun àláàfà nísìnyí at least ó ti lólùkọ́ méjì àbí Ọlọ́run kọ́ Ànábì náà kọ́ ó sì ní ẹnìkan kò ní ọlá lórí òun. Bákan náà tá bá wo ìwé arba'in tá bá wo page 23 àti page 24 nínú ẹ̀ á rí ká nínú ẹ̀ níbi tó ti ń sọ fún wa wípé innamal mahdiyul kamil fil alami wahid ibi tó ti ń sọ fún wa wípé ẹni tí ó máa jẹ́ mahdi ẹ wo page 24 ó ní wa alla yakuna lahu ustazun aw murshidun minan nasi fi ulumi din ẹni tí ó máa jẹ́ mahdi gbogbo ìmọ̀ Ọlọ́run nìkan ni ó kọ́ kò ní ní olùkọ́ kankan àbí atọ́nisọ́nà kan nínú ọmọ ẹ̀dá ènìyàn tí ó máa wá kọ́ àbí tí ó máa tọ́ sọ́nà lórí àwọn ìmọ̀ ẹ̀sìn ẹ̀dá kan ṣé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó pè ní àfa ẹ̀ ṣe ó ṣe alánàbí kò ló kọ́ òun láàfa Ànábì làfa ẹ̀ ṣé àlìjánu lànàbí àbí màlẹ́kà ṣé Ànábì ò kí ń ṣọmọ ẹ̀dá ènìyàn káàtì ẹ̀ sọ wípé bí ọjọ́ òun àtànábì ṣe jìnnà síra wọn tó Ànábì sallallahu alayhi wa sallam ó kúrò láyé ní 633 àbí 632 bí àwọn onímọ̀ ṣe máa ń sọ. Ghulam Ahmadu wọn bí ní 1839 àbí 1840 ó sì kú ní 1908 ẹ wo bí ọjọ́ wọn bó ṣe jìnnà síra wọn tó
tòun ti bẹ́ẹ̀ náà ó ń kílèmù wípé ilé kéwú ànábì tánàbì dálẹ̀ òun náà ni òun ti kẹ́kọ̀ọ́ láìṣe Abu Hurairah láìṣe Anas ibn Malik láìṣe Abdullahi ibn Mas'ud láìṣe Umar ibn al-Khattab láìṣe Abdullahi ibn Abbas ó lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ok tó bá yẹ kó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ṣé ànábì kì í ṣe èèyàn ni ó sì ń sọ fún wa wípé wa alla yakuna lahu ayyu ustazin ó lẹ́ni tí ó máa jẹ́ mahdi kò ní ní àfa kankan aw murshid àbí olùtọ́sọ́nà mina nas nínú ọmọ ẹ̀dá ènìyàn fi ulumi ddin bal yanbaghi an la yakuna fi zamanihi man yartaki ila azil jadarati wal kafa ó ní lásìkò al-mahdi ìyẹn tí ṣe òun Ghulam Muhammad kò ní sí ẹnìkan tí ó tó nínú ìmọ̀ àti kanila káyè wa an yakuna Allahu subhanahu wa ta'ala bi nafsihi qad allamahu al-asrara wal uluma kama allama Adam ó ní láti jásí pé Ọlọ́run nìkan òun náà ni àfa rẹ̀ Ọlọ́run ló sì kọ́ ní gbogbo ọmọ gẹ́gẹ́ bí ó ṣe fi ìmọ̀ mọ̀ Adam láì sí ìkúnlọ́wọ́ àwọn màláíkà ń bẹ fún Ádámù láti mọ àwọn ìmọ̀ náà fúnra Ọlọ́run nìkan ló kọ́ ní mímọ̀. baynama al-masihu fa innama ya'ni an yakuna mu'ayyadan bi ruhil qudus wa an takuna al-malaikatu tansuruhu bayna hinin wa akhar. ó ní bẹ́ẹ̀ sì ni àwọn màláíkà yóò máa ran al-masihu yẹn òun Ghulam Ahmad àwọn màláíkà yóò máa ràn wọ́n lọ́wọ́ láti gbà dégbà. ọ̀rọ̀ yẹn nínú tírà 40 page 23 àti 24 pàápàá jùlọ 24 kàkà níbẹ̀. tí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń ká wọ̀nyí tá a bá pè ní contradictions a jẹ́ pé kò sí contradictions láyé mọ́ òun náà nìyẹn. Ghulam Ahmad ló sọ fún wa wípé ẹni tó bá yẹ wèrè ẹ̀rì tọrọ ẹ̀ ó máa takora wọn òpùrọ̀ èèyàn àbí mọ̀náfìkì ọ̀rọ̀ ẹ̀ kò ní ṣaláì máa jara wọn níyàn àmọ́ nílà káyè kan ò ní máa sọ̀rọ̀ kí ọ̀rọ̀ rẹ̀ kó sì máa tako ara wọn. nínú tírà Maktubu Ahmad Ghulam Ahmad ń sọ ń bẹ̀ wípé ó ní wa min ajli alaihi látara àwọn ìkẹ́ Ọlọ́run annahu stawda'ani sirrahu ìpè Ọlọ́run fi àṣírí rẹ̀ pamọ́ sóhun Ghulam Ahmad lára alladhi yukshafu lil awliya'i èyí tó máa fi hàn àwọn ànábì ẹ̀ èyí tó máa fi hàn àwọn olùfẹ́ rẹ̀ Ọlọ́run sì ṣàwọn lẹ́ṣà Ọlọ́run sì ṣípayá ọkàn wọn Ọlọ́run sì nù ún ní mímọ̀ Ọlọ́run sì fún wọn ní rò ó nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó padà máa ṣẹlẹ̀ èyí tó ń sọ fún wa nínú ọ̀rọ̀ náà wípé Ọlọ́run nìkan ni olùkọ́ òun. ṣùgbọ́n ṣáṣẹ́ lóòótọ́ ni Ghulam Ahmad kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkankan náà ọmọ ẹ̀dá ènìyàn anabi sallallahu alayhi wa sallam àbọ̀ Ọlọ́run nìkan ni olùkọ́ ẹ̀ àwọn ló fún ní mímọ̀ gẹ́gẹ́ bí ó ṣe claim. ẹ jẹ́ ká wo tó nǹkan fún rẹ̀ gan sọ nínú tírà Kitabul Bariyya ètò wà nínú Rawhani Khaza'in volume 13 page 180 and 181 kí ló sọ ń bẹ̀. Ghulam Ahmad sọ wípé ó ní in childhood ó nígbà tó ń wà ní kékeré my education was done in this manner bóun ṣe kẹ́kọ̀ọ́ lélẹ̀ that when I was 6-7 years old nígbà tó ń wà lọ́mọdún mẹ́fà sọmọdún méje a Persian speaking teacher was appointed for me who taught me Holy Quran and some Persian books. ó láàfáà tó nímọ̀ nípa èdè Farisi kan ó kọ́ òun ní Al-Quran àtàwọn tírà kan nínú èdè Farisi and the name of this teacher was Fazl Ilahi olórúkọ olùkọ́ náà tó kọ́ òun at age of 6 and 7 òun náà ni Fadlu Ilahi. And when my age was about 10 years nígbà tó ń pé bí ọmọ ọdún mẹ́wàá ó ní then an Arabic teacher was appointed for my education bàbá òun gba olùkọ́ kan láti kọ́ òun ní èdè Lárúbáwá whose name was Fadlu Ahmad orúkọ tiẹ̀ ń jẹ́ Fadlu Ahmad. When I reached 17 or 18 years of age nígbà tó ń dọ́mọ ọdún mẹ́tàdínlógún àbọ̀mọ ọdún méjìdínlógún I had the opportunity of receiving education from another Mulfi Sahib òun tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà mi lọ́dọ̀ onímọ̀ mi his name was Gul Ali Shah olórúkọ ẹ̀ ní Gul Ali Shah. ẹ wá dúró gbogbo ń ta kàkà lẹ́yìn ẹ̀yàn máa mi nínú ẹ̀sìn Islam ṣé gbogbo wọ̀nyí ǹjọ́tọ́ kẹ́ni tó kẹ́kọ̀ọ́ dé age of 18 ẹni tó kẹ́kọ̀ọ́ dọmọ ọdún méjìdínlógún di 18 years kó sọ wípé òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnì kankan torí pé ẹ̀kọ́ tí yàn bá kọ́ tó fi di ọmọ ọdún mẹ́tàdínlógún àbí méjìdínlógún lásìkò tí Ghulam Ahmad dìde yẹn àsìkò tó ṣẹ̀mí ọmọ ọdún méjìdínlógún ọmọ ọdún mẹ́tàdínlógún ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àfa ká padà sílẹ̀ Lárúbáwá kí ni wọ́n ti gbé ṣe wọ́n á ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń bẹ ẹ bá wò tàn gbèsè ayé àwọn àfa tó já sí pé at that age ọmọ ọdún méjìdínlógún 18 years táwọn wí yìí wọ́n á ti kọ tírà wọ́n á ti há Al-Qur'an sórí láti kékeré wọ́n á sì ti ní ìmọ̀ èdè Lárúbáwá wọ́n lè ti há alfiya wọ́n á ti há ọ̀pọ̀lọpọ̀ àdìsí Ànábì sallallahu alaihi wasallam ṣebí iná làwọn náà rí lé ní nísìn tí ọmọ ọdún mẹ́wàá
tí yóò ha alukur'an yóò ha sahih bukhari sahih muslim àtọ̀pọ̀lọpọ̀ àwọn kútùbù sunna yòókù yóò ha wọn sórí yóò sì mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tírà ẹ̀sìn tí ó lè ṣàlàyé ìtumọ̀ alukur'an tó ha sórí. ẹ dákun Ghulam Ahmad wá kẹ́kọ̀ọ́ di ọmọ ọdún 18 di 18 years tó ń ti bẹ́ẹ̀ ó wá ń parọ́ fúnra ẹ̀ wípé òun ò láàfà Ọlọ́run nìkan ni àfà òun. ẹ dákun tani Ghulam Ahmad ń tàn gan tani jẹ́ Ahmadiyya ń tàn gan tani wọ́n rò pé ọpọlọ ìmúnádóko bíi titi wọn yìí. irú ọ̀rọ̀ tá a kà tán yìí náà a ó tún bá a nínú ìwé Tabligh ó sọ mọ́ pé when I grew out of boyhood and reached adolescence I read a little Persian and fragments of pamphlets on accidence and syntax and some other branches of knowledge and a little of the books of medicine. yẹn ni wípé Ghulam Ahmad sọ fún wa wípé òun kẹ́kọ̀ọ́ òun ka gbogbo àwọn ìmọ̀ wọ̀nyí ìmọ̀ mantiku ìmọ̀ mantiku bákan náà ìmọ̀ tíbù òun kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ tíbù ìmọ̀ ìṣègùn ó lóun kọ́ ni pé ó ní I learned medicine from ó lóun kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn lọ́dọ̀ bàbá tó bí òun tó já sí wípé ó jẹ́ èèyàn kan tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò ìmọ̀ ìṣègùn ó sì lóun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkankan ò lọ́lá lóhun lórí tó yá sí pé ọmọ 20 ọdún ó ti dá nǹkan fẹ́ dà wọ́n ti ní mímọ̀ wọ́n ti ń jẹ olórí ó ti dèèyàn pàtàkì láwùjọ àbí ròkìlẹ̀ àríláyé yìí rí ẹlòmíì dórí ipò bàbá ẹ̀ ẹlòmíì di aláṣẹ odidi ìlú kan at age of 18 kódà less than that gan. Ghulam Ahmad wá ń sọ fún wa pé kéwù tó ń ké di ọmọ 18 years yẹn kò ní ìtumọ̀ kankan torí náà kò ń láfa kankan ṣé tí ò bá yẹ pórí èèyàn bá dàrú ṣé ẹrù pé ẹnìkan tó gbádùn tí nǹkan kan ò ṣe ọpọlọ ẹ yóò lè máa sọ ọ̀rọ̀ tí Ghulam Ahmad ń sọ lẹ́nu yìí jáde torí pé ọ̀rọ̀ yẹn ò túmọ̀ sí nǹkan kan bí ó ṣe pé àkọ́kọ́ náà òpùrọ́ lẹni tó sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì aláìmoore ni gbogbo àwọn tó ṣe lóore ní kékeré yìí ó ní kí ni wọ́n kọ́ òun ò gba ìmọ̀ kankan lọ́dọ̀ nìkan kan nù àṣẹ rí pé abáramóye jẹ òun náà ni Ghulam Ahmad ẹni bí sí ni òun náà ni torí pé man lam yashkuri nasa lam yashkuri Allah tí Ọlọ́run bá ṣe ni lóore ọpẹ́ làdá kódà ẹ̀sìn Islam tó wá kọ́ wa wípé béèyàn ẹgbẹ́ ẹni bá ṣe ni lóore tá a bá dúpẹ́ fún ó ṣeé ṣe kó já sí pé nígbà tó Ọlọ́run bá ṣe wá lóore a ò ní dúpẹ́ Ọlọ́run má ṣe wá ní aláìmoore bíi ti Ghulam Ahmad. ẹ jẹ́ ká wo ohun tó ní sọ fún wa Ghulam Ahmad ń sọ wípé ó ní hadha qalilun min sawanihi ayyami wiladati wa sigari sinni ó nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ìgbésí ayé òní nígbà tó ń wọ lọ́mọ kékeré walamma tara'atu ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní dàgbà ووضعت قدمي في الشباب tó ń bẹ̀rẹ̀ sí ní di ọ̀dọ́ قرأت قليلا من الفارسية òun kẹ́kọ̀ọ́ nípa èdè Farisi ونبذة من رسائل الصرف والنحو bẹ́ẹ̀ sì ni òun ka díẹ̀ nínú àwọn ìwé sọ́rfù àti ìwé nahu díẹ̀ náà ló ṣà ń pè fún wa. Ghulam Ahmad tó ti ń pa àwọn irọ́ kàǹkàǹkà èyí tá a ká máa lẹ́nu tá a ti ń sọ bọ̀ láti jọ yẹn mọ̀yá mi iṣẹ́ ti ń wọ bíi tá a ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. ẹ dákun ṣé tó bá ń sọ fún wa pé òun kàkà ìwé méjì péré nínú èdè báyìí àbí nínú náwó àti sọ́rfù ǹjẹ́ a lè gbárù eléyìí gbọ́? a lè gbà gbọ́ ṣùgbọ́n gbìyànjú láti fojú kéré àwọn ẹ̀kọ́ tó kọ́ ń gbà yẹn ká má bàa rí nírí wípé ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn kankan ṣùgbọ́n èyí ó wà wí mbẹ́ ó jẹ́wọ́ fún wa wípé òun ka tírà bíi méjì mẹ́ta nínú sọ́rfù àti náhù wà iddatan òun sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ tírà min ulumin ta'miqiyyan nínú àwọn ìmọ̀ míì léyìí tó ń kọ́ lákọ̀ọ́ jinlẹ̀ wa shay'an yasira min kutubi tibbi òun tó ka díẹ̀ nínú àwọn ìwé tí wọ́n kọ nípa ìmọ̀ ìṣègùn wa kana abi arrafan hazika wọ́n ní bàbá tó bí òun sì jẹ́ èèyàn kan tó gbóná gan nínú àwọn wọṣẹ́ bàbá àwọn jẹ́ arrafan nínú ká máa yẹṣẹ́ wò nínú ká nímọ̀ ká lè ká máa wò sùn ká máa sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nígbà báyìí Ghulam Ahmad sọ pé bàbá tó bí òun jẹ́ arraf yìí ẹni ìbínú Ọlọ́run ni arraf anabi wa sallallahu alayhi wa sallam òun ló sọ fún wa wípé man ata arrafan aw kahinan fasaddaqahu faqad kafara bima unzila ala Muhammad ẹni tó bá lọ bá awóṣẹ́ tó ń tọ̀hún sí gbanti awóṣẹ́ náà sọ fún ẹni náà ti ṣe kèfèrí. Iṣẹ́ tí bàbá Ghulam Ahmad wá ń ṣe nínú tó mọ̀ dáadáa yàtọ̀ fún ìmọ̀ ìṣègùn òun náà ni pé ó ní wòṣẹ́wòṣẹ́ ni èèyàn tó ní ìmọ̀ gan ni nípa àwọn òṣùṣọ̀ kan àwọn wòṣẹ́ à ń sọ tí ó ṣẹlẹ̀ ká máa sọ gọ́ ìbù àbẹ́rìn kaba ń ṣe rí pé Ghulam ò ní bàbá rí bàbá tó bí yìí náà ẹni ibi náà lòun náà torí wípé eléyìí kì í ṣe ní tó yẹ kí èèyàn máa sọ
lásọ̀ ṣe fáàrí wa kanat lahu yadun tula fi hadha al-fan ó ní bàbá tó bí òun ó tún sọ lásọ̀ tún sọ ó ti kọ́ ní bàbá àwọn jẹ́ arrafan awòṣẹ́ alágbègbà hazikon tó gbóná wa kanat lahu yadun tula fi hadha al-fan ó ní bàbá àwọn ó jìndò gan nù màtá ń sọ wọ̀nyí ìyẹn ìmọ̀ káwòṣẹ́ fa'allamani min ba'di kutubi hadhihi as-sina ó sì fi díẹ̀ kọ́ òun náà àwọn tíra tí wọ́n kọ nípa ìmọ̀ náà ìyẹn ìmọ̀ káwòṣẹ́ tà ń wí ẹ kíyèsí àrùn ibi tá a kẹ́kọ̀ọ́ dé yìí dáadáa torí pé ẹ rí i pé Ghulam Ahmad a máa ṣe fáàrí pé òun máa kọ́kọ́ òun lè sọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó dẹ̀ kò sẹ́ni tó nímọ̀ nípa àwọn nǹkan tó pamọ́ tó tó òun. ẹ má gbàgbé pé bí ìpìlẹ̀ ti rí lélẹ́yìí o ẹni ó ti kọ́ṣẹ́ bí wọ́n ti ń woṣẹ́ rí ẹni tó yẹ pé bàbá ẹ̀ jẹ́ ẹni tó jìndò nínú àwọn woṣẹ́ tí bàbá ẹ̀ sì mójútó kíkọ́ lẹ́kọ̀ọ́ láti kékeré ẹ rí i pé bàbá ẹ̀ ń gba àwọn àfa oríṣiríṣi wá fún un láti máa kọ́ lẹ́kọ̀ọ́ láti ìgbà tó ti wà ní kékeré bí ọmọ ọdún 6 ọmọ ọdún 7 gẹ́gẹ́ bó ṣe fẹ́ nu ara ẹ̀ júwe fún wa nínú tírà Kitabul Bariyya títí bàbá ẹ̀ gba tíṣà fún títí tó fi di ọmọ ọdún 18 ó túmọ̀ sí pé bàbá náà ní àkọlé kan nípa ẹ̀ púpọ̀ ó gbìyànjú láti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ghulam ló kàn padà ya pàpàǹlagi ọmọ fún rẹ̀ ṣé bàbá tó wá kọ́ ní gbogbo àwọn ẹ̀kọ́ yẹn tó ń gba àfa láti ta pé kán máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtẹ̀kọ́ èdè ṣé ó túmọ̀ sí pé bàbá yẹn yóò ní ìmọ̀ kan kò sì ní fi mọ ọmọ ẹ̀ tó sì rí pé ìmọ̀ náà ṣàǹfààní púpọ̀ torí náà ń kọ́ àfa Ghulam tiẹ̀ ti jẹ́ fún wa wípé òun náà kọ́ ìmọ̀ bí wọ́n ṣe ń woṣẹ́ lọ́dọ̀ bàbá òun wà á tọ́lá al-qawla fi at-targhib li kasbi al-mali fiha ó ní bẹ́ẹ̀ sì ni bàbá òun sọ̀rọ̀ púpọ̀ láti lè ṣòun lójú ọ̀yìn li kasbi al-kamali afwan li kasbi al-kamali fiha bàbá òun ṣòun lójú ọ̀yìn pé ó pàtàkì púpọ̀ kóun mọ ìmọ̀ yìí yẹn ni pé bàbá ẹ̀ fẹ́ kó mọ ìmọ̀ náà ìmọ̀ ká woṣẹ́ ká sọ ní tí ó ṣẹlẹ̀ ká mọ bó lọ́rọ̀ ó ṣe rí lọ́la àtàwọn àkókò tó ń bọ̀ ó ní bàbá òun ní àkọlé kan ìmọ̀ náà púpọ̀ ó sì ń ṣe òun lójú kòkòrò láti lè rí wípé òun jí lónú ìmọ̀ náà faqara'tu ma sha Allah ó ní àwọn ká ń tọ́lọ̀ ní kóun rí kà summa lam ajid qalbi ilayhi min ar-ragibin nígbà tó padà yá ẹ̀rí súnmà ló wí àmọ́yé tíra tó ti kà àmọ́yé ẹ̀kọ́ tó ti kọ́ àmọ́ bí tó bá ẹ̀kọ́ iṣẹ́ wíwò náà dé ó nígbà tó padà wá yá o òun rí i pé ọkàn òun ò fa mọ́ ìmọ̀ náà májàre kò òun láti tẹ̀síwájú nínú ẹ̀. wa kadhalika lam yattafiq li at-tawaggulu في علم الحديث والأصول والفقه إلا كطل من الوبل Ghulam Ahmad sọ wípé bẹ́ẹ̀ sì ni Ọlọ́run kádàrá kóun rí bí wọnú ìmọ̀ hadith dáadáa òun kẹ́kọ̀ọ́ hadith tó nǹkan bẹ́ẹ̀ sì ni ẹ̀kọ́ usul fiqh bẹ́ẹ̀ sì ni ẹ̀kọ́ fiqh òun kọ́ tó nǹkan òun láàfà òun ní mímọ̀ ń pa àwọn ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ń dárúkọ wọ̀nyí ó ní ẹni tó ń rí ń bẹ̀ kò ju bíi kí èrì máa sẹ̀ lọ nínú ibùdó àbí nínú òjò tó ń rọ̀ hìhìhì ẹnu abẹ́ ìtókàn rán fún fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn òun náà ni ìmọ̀ àwọn yẹn ni pé ìmọ̀ ń kéré púpọ̀ nípa ìmọ̀ hadith ó sì kéré púpọ̀ náà usul fiqh àti ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ẹ rí wípé ẹni tí ó já sí wípé ìmọ̀ ò tó nǹkan nù mà hadith Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ò tó nǹkan nù mà fiqh tá a fi mọ Ọlọ́run ọba sìn pẹ̀lú al-Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam àti usul fiqh tí jẹ́ ká gbàgbọ́ yìí ohun tí Qur'an ń sọ ohun tí hadith ń sọ nínú àwọn ìdájọ́ báwo la ṣe wá rò pé irú ẹni náà yóò wá máa sọ fún wa wípé nǹkan báyìí ló tọ́ nǹkan báyìí ni ò tọ́ tí a ó sì máa tẹ̀lé bíi gọ̀lúgọ̀ Ghulam Ahmad fúnra ẹ̀ náà ló tú àṣírí rẹ̀ fún wa pé òun ò ní mà nípa àwọn ìmọ̀ tí a sọ wọ̀nyí ẹ dákun ẹnìkan ò ní pé ẹ láàfà kí wọ́n yàn pé ìwọ ni ìmáàmù àbí ìwọ ni mufti àbí ìwọ ni mùdírù lè kéwù kan báyìí àfi kó jásí pé ń tọ̀hún yẹn ó jìndò nínú àwọn ìmọ̀ táwí wọ̀nyí tí ò bá ti mọ àwọn àmọ́ wọ̀nyí ẹ tètè yà mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ yóò ba nǹkan jẹ́ ju ohun tí ó tún ṣe lọ yóò bá yé àwọn ọmọ tí wọ́n bá kó sí lábẹ́ yóò bá yé wọn jẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọjọ́ tó bá ń darí yóò báyìí wọn jẹ́ nígbà tí yóò bá kẹ́kọ̀ọ́ fíkìú tí yóò kẹ́kọ̀ọ́ hadith eléyìí ti fi hàn wáyé pé ẹni àná ni irú ẹni bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí kó máa di aṣíwájú fáwọn èèyàn kan kó máa kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn torí pé yàdílù wàyòdílù irú ẹni bẹ́ẹ̀ yóò sọnù yóò sì gbìyànjú láti máa sọ àwọn èèyàn nù eléyìí làdánwò tó bá wa láwùjọ wa látànà wa títí dè ní ìná èyí tó já sí wípé ọ̀pọ̀ tó ń gbá máikrófóònù mú láwùjọ lénìí láti máa sọ̀rọ̀ ẹ̀sìn láti máa ṣe wáàsí láti máa ṣe tafsir inú Ramadan láti máa pàṣẹ fatuwa lórí tẹlifíṣàn àbí lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀ wà ní wọn kọ́ àwọn ìmọ̀ tó yẹ kí wọ́n kọ́ wọn kọ́ tó yẹ kí wọ́n mọ̀ wọn àmọ́ tó yẹ kí wọ́n mọ̀ nínú àwọn ìmọ̀ ẹ̀sìn tí a dárúkọ wọ̀nyí òun ló fà tí wọ́n fi ń tẹsẹ̀ bọ́sẹ̀ tí wọ́n sì fi ń ba nǹkan jẹ́ ba àwùjọ jẹ́ tí wọ́n sì rò pé àwọn ń tún àwùjọ náà ṣe Ghulam Ahmad adúpẹ́ pé ó jẹ́wọ́ fún wa pé ìmọ̀ wọn ò tó nǹkan nínú hadith àti usul fíkì àti ìmọ̀ fíkì
ó ní wa ma wajadtu bali ma ilan ila an ó ní wa ma wajadtu bali ma ilan ila an ushammir an sakil jiddi litahsula tilka al-ulum aw litahsuli tilka al-ulum. ó lóun ò sì rí inú àkọlé kan òun ò rí pé òun jẹ́ fara sí ìmàjàre wọn kọ́ òun ṣá òun kàn ṣáà rí kọ́kàn òun fà síbi àwọn ìmọ̀ tí òun dárúkọ wọn yẹn ìmọ̀ hadith ìmọ̀ usul ìmọ̀ fíkì ẹ̀rí pé èèyàn táà máa bó ṣe kọ́ fíkì táà máa bó ṣe kọ́ hadith táà máa bó ṣe kọ́ usul fíkì bírú ẹni bẹ́ẹ̀ bá lòun dà fáà lọ́la ẹ dákun ẹ kíyèsí dáadáa kẹ́ tó gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ torí wípé bí ìgbà téèyàn lọ́lé ìwé ni tó ní gbogbo ohun tí wọ́n ń fìwé ṣe lòun mọ̀ á rí wípé ọ̀rọ̀ náà yóò jìnnà sí òótọ́. ó ní wa astahsila zawahira isnadiha ó ní òun ò láǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadisi kóun sì rí díẹ̀ mú nínú àwọn ìmọ̀ ìsinádù ẹ̀ ìyẹn ìmọ̀ nípa àwọn tó ń gba hadisi ànábì wá aw uqima kal muhaddisina silsilatal asanidi li kutubil hadith bẹ́ẹ̀ sì ni kò ṣeé ṣe fóun òun ò tiẹ̀ rí òun lójú kòkòrò láti kọ́ ìmọ̀ hadisi tó wọ́n fi wá ní àwọn sàtífíkẹ́ẹ̀tì nípa àwọn tí wọ́n gba hadisi wá gẹ́gẹ́ bí àwọn àfa aládìsí ṣe máa ń ṣe ìyẹn ni wípé òun kọ́ tó nǹkan nínú ìmọ̀ hadisi òun ò sí láfa kan tóun lè sọ pé ẹni báyìí ló kọ́ òun ní ìmọ̀ hadisi ṣàrí wípé nítorí jẹ́ kí nítorí ṣe sábàbí bíbàjẹ́ ìgbésí ayé Ghulam Ahmad nìyẹn. ẹni tí ò bá ti mọ̀ hadisi anabi sallallahu alayhi wa sallam tí ò ka ọ̀rọ̀ anabi kò yé tí ò kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ anabi bóńtàn bá dájú ẹ̀sìn ìsọkúsọ ni ó sọ. Imam Shafi'i ó ní man hafiza sunnata qawiyat hujjatuhu man hafiza sunnah qawiyat hujjatuhu. ó lẹ́nu tó bá kọ́ ìmọ̀ hadisi anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí wípé ẹ̀rí onítọ̀hún yóò lágbára tó bá mú ẹ̀rí wá báyìí ẹ̀rí wípé ọ̀rọ̀ rẹ̀ yóò kọjá ọ̀rọ̀ ẹni tí nǹkan ń dààmú làákàyè ẹ̀ yóò sọ̀rọ̀ bí ẹni tó lọ́gbọ́n lórí. láàrin ìgbà tí Ghulam Ahmad tó sọ wípé òun ò rí pé ẹ̀mí òun fà síbi àwọn ìmọ̀ yẹn àwọn ìmọ̀ tó pàtàkì téèyàn fi ń di onímọ̀ láwùjọ torí gbogbo àwọn àfáà mùsùlùmí lánàá àti Imam Ibn Hajar tó kọ Fathul Bari àti Ibn Taymiyyah tó ní Majmu' Fatawa àti Shamsuddin Zahabi tó kọ Siyaru A'lamin Nubala àti tírà tó ń pè ní Tarikhul Islam wa Wafayatu Mashahiril Ahlam àti Ibn Asakir tó kọ tírà tó ń pè ní Tarikhu Dimashq tó tó nǹkan bí 80 volumes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gbọ́ àwọn àfáwọn yìí kò sẹ́nìkan tó kílèmù yìí pé ìmọ̀ ń wo àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ànábì làfáàhùn bí Ghulam Ahmad ṣe ń ṣe yìí ìdí nìyẹn tán fi kọ ọ̀rọ̀ tó ṣe wá láǹfààní kalẹ̀ fún wa ṣùgbọ́n Ghulam tí ò láàfáà tó lọ́lọ́run làfáàhùn tó lànàbì làfáàhùn tá a sì mọ̀ pé irọ́ ló ń pa torí Ọlọ́run kì í kọ́ni ní kọ̀kúkọ́ Ọlọ́run kì í fi ìmàkímà mani àrí wípé gbogbo ohun tó kọ sílẹ̀ yìí kò sí kan tó láǹfààní ń bẹ níyàn ká tírà Ghulam Ahmad àwọn ọjọ́ amadíyàn gbà mí àwọn ọmọ kéèké yẹn wọn a máa sọ̀rọ̀ ńgbà mí nípa tírà Ghulam Ahmad wọn ni ha kò sẹ́ni tó lè kọrú ẹ̀ àwọn tíra náà kún fún ìmọ̀ òun náà sì ń ṣe fáàrí bẹ́ẹ̀ lóòótọ́ nínú àwọn tíra ẹ̀ pé ìmọ̀ àwọn nínú àwọn tíra tó ń kọ wọ̀nyí òun kó ìmọ̀ sínú ẹ̀ tí ìmọ̀ náà tí wọ́n lè rí níbi kankan abẹ́rẹ́ rí nǹkan báyìí ó ní ẹ̀ lè rírú ìmọ̀ òun níbi kankan látara ìlàáfáà náà ẹ̀rí wípé ìmọ̀ burúkú òun náà ló fi sílẹ̀ ló jogún fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ìmọ̀ tí ó já sí pé tá a bá ti ń kà á máa ka àwọn ọ̀rọ̀ tí ò bá làkà ìmọ̀ àwọn ọ̀rọ̀ tí sọ ní dẹni ìbínú Ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. láàrin ìgbà tó ní òun ò rí kọ́kàn ń fà síbi àwọn ìmọ̀ táwọn àfẹ́sìn tí wọ́n kà kún látànà ìmọ̀ hadith ìmọ̀ fíkì ìmọ̀ usul fíkì ìmọ̀ tafsiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wa kuntu uhibbu zumrata ruhaniyin òun nífẹ̀ẹ́ àwọn onísúfí àwọn dàráwíṣà àwọn onítẹ̀sùbá tó já sí pé ẹlòmíì kò nímọ̀ nípa ṣẹ̀ríà kò mọ̀ nípa òfin Ọlọ́run ṣùgbọ́n ń kílèmù wípé wòlíì lòun àwọn ẹni àná yẹn Ghulam Ahmad ó ní ọ̀dọ̀ wọn lòun rí i pé ọkàn òun fà sí òun nífẹ̀ẹ́ wọn púpọ̀ ní tí wọ́n ń ṣe ó tẹ́ wọn lọ́rùn òun nífẹ̀ẹ́ púpọ̀ ẹ̀rí ẹ̀mí ò fàmọ́ kéwú ẹ̀mí ò fàmọ́ ìmọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ àwọn onítẹ̀sùbà ọ̀dọ̀ àwọn onísúfisùfi ọ̀dọ̀ àwọn ẹni àná tí wọ́n máa wí ọ̀rọ̀ burúkú wọ́n lè láwọn àtọ́lọ́ làwọn jọ ń pàṣẹ sánmọ̀ wọ́n lè ní mákà làwọn tí lọ́n kírun wákàtí 5 táwọn ń kí lójúmọ́ ọ̀dọ̀ wọn ni ẹ̀mí Ghulam Ahmad ń fà sí o. wa kuntu ajidu qalbi ma'ilan ila al-Qur'ani wa daqa'iqiha wa nikatiha wa ma'arifiha ó lóun rí i pé ọkàn òun rò pọ̀ mọ́ al-Qur'ani òun rí i pé òun fẹ́ máa gbé àwọn ìmọ̀ tó pamọ́ sínú àyà kọ̀ọ̀kan òun fẹ́ máa gbé jáde abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tí ò kọ́ àràfi kó yé ṣé òun ni ó máa sọ pé òun ń fa ìtumọ̀ tó ń bẹ lábẹ́ àràfi jáde fún wa léyìí tí àgbọ̀rí lọ́dọ̀ ẹni kankan tábà kíyèsí irú ẹni bẹ́ẹ̀ yóò fẹ́ sọ nínú ni pẹ̀lú àwọn ìmàkímà tó lóun fẹ́ máa mú jáde lábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run wa kana al-Qur'anu qad shaghafani hubban al-Qur'an sì wọ̀ òun lẹ́wù débi pé ìfẹ́ kó sí òun lọ́kàn wa ra'aytu annahu yu'tini min anwa'il ma'arifi wa asnafil asmari la maqtu'a wa la mamnu'a wa ra'aytu annahu yuqawwi al-imana wa yazidu fil yaqin ó ní ìmọ̀ Qur'ani ó kó sí òun lágbárí ó sì bọ́ sí òun lọ́kàn
òun rí i pé bóun ṣe ń gbé Kùránì tó ń kà àwọn ìmọ̀ oríṣiríṣi láwọn ìmọ̀ tó wọ́n ó bẹ̀rẹ̀ sí ní bọ́ sí òun nínú ọkàn òun bẹ̀rẹ̀ sí ní ká àwọn èso rẹ̀ jẹ òun sì rí wípé Al-Kùránì tá a wí yìí ó ń jẹ́ kí ìmánì òun kó dàgbà sí i ó sì ń jẹ́ kí àmàdájú òun kó lékún dáadáa láti gbàdégbà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nísìnyí ó ní bàbá àwọn jẹ́ alágbègbà ẹ jẹ́ kí n kà fún wa lédè òyìnbó ó ní my father was an expert diviner. My father was an expert diviner. He had great skill in this art. He helped me in attaining perfection in the art of divining through books and discussions. Only as the result, I could not absorb a deeper knowledge of hadith and principles of jurisprudence, and my knowledge in these fields was like the mere sprinkling of a shower. Àwọn ọ̀rọ̀ tá a kà lẹ́ẹ̀kan nínú tírà at-Tabligh page 96 irú ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tó sọ nínú tírà Mir'atu Kamalatil Islam page 310 ibi tó ti sọ tán ìgbésí ayé ẹ̀ fún wa àti bó ṣe kẹ́kọ̀ọ́ ní kékeré. Ṣé ẹni tí a rí ìgbésí ayé ẹ̀ pé bó ti ṣe kẹ́kọ̀ọ́ lélẹ́yìí ǹjọ́ dáa kẹ́ni náà dàgbà tán kó wá fẹ́ sọ àdìsí tá Ànábì sallallahu alaihi wasallam tí ó lá Ànábì sọ nípa wípé Imam pé Mahdi wípé kò ní kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹnì kankan fúnra Ọlọ́run ni ó kọ́ ní ìmọ̀ fúnra Ọlọ́run ni ó nà ní ìmọ̀ látọ̀dọ̀ ara ẹ̀ kó wá fẹ́ sọ àdìsí náà kalẹ̀ sórí ara ẹ̀ torí pé ara àdánwò èyí tí Ghulam Ahmad tó mú bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ nìyẹn àtàrà burú tó fi ṣe ìjọ mùsùlùmí òun náà nìyẹn òun ni wípé ó claim kóun ní Mahdi láti wá lè jẹ́ káwọn èèyàn gbà wípé òun ni Mahdi lóòótọ́ àfi kó yé gbogbo ń tà Ànábì sallallahu alaihi wasallam sọ nípa alimami Muhammad ibn Abdullahi al-Mahdi àfi kó yí gbogbo àdìsí yẹn kó twist yẹ kó fi lè bá àwọn mu. Ìgbà tó wá ń gbìyànjú àti twist àwọn àdìsí náà á rí wípé yóò wá sọ àwọn ọ̀rọ̀ tí ó pani lẹ́rìn èmi ò jániláyà pé àṣẹ́nìkan sì lè wà lórílẹ̀ tí ó ní àyà burúkú báyìí nínú ẹni tó fi rẹ̀ ti sára ẹ̀sìn Islam. Bákan náà ó pèrè ní al-Masihul Maw'ud ó lóun ní sọmọ Maryam tá Ànábì ló ń sọ̀kalẹ̀ bọ̀ nígbẹ̀yìn ayé láti wá lè jẹ́ káwọn èèyàn gbà wípé òun ní Masihu lóòótọ́ àfi kó yí gbogbo ọ̀rọ̀ tá Ànábì sọ nípa yín sọmọ Maryam àfi kó yí gbogbo ẹ̀ padà kó lè bá a bá a mú. tó bá wá ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ẹ rí wípé àwọn tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ àwọn ọ̀rọ̀ àgbọ́sọgbánu ni àwọn ọ̀rọ̀ kàyéfì ni torí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ ni òní ṣe é yí lábala yẹn tá Ànábì ní sọmọ Maryam ó sọ̀kalẹ̀ sí ìlú Damascus ó ní Damascus yẹn òun náà nílùú òun Ghulam Ahmad Damascus wà ní Yemen ìlú Damascus ó ń bẹ ní Syria ṣùgbọ́n Ghulam Ahmad sọ pé ó lé Ànábì ò mìíní Damascus tó dárúkọ yẹn n tó mìíní gangan ní Qadian ẹ dákun Ànábì fẹ́ dárúkọ Qadian wal-iyazu billah kó sì máa dárúkọ Damascus ṣé kí ni irú ẹ̀sùn wo ni Ghulam Ahmad ló fi ń kan Ànábì yìí bó ti rí ní títí ẹ̀ nìyẹn bí tí ronú nìyẹn yóò kàn ronú jájú ẹ ọ̀rọ̀ tó clear tẹ́nìkan kún òní fún nítumọ̀ mi kọjá àtúmọ̀ tẹ́ rí yẹn yóò ní ẹ̀yìn yẹn lójú ni arafi lásán lẹ́yìn ká àwa mọ̀túmọ̀ tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí níta Ànábì ń sọ ń bẹ̀ yẹn òun náà ni pé ìlú tó já sí pé àwọn ará abẹ wọn máa wùwà bí àwọn ará Damascus torí àwọn ará Damascus àwọn ni wọ́n gbógun ti kinní kan àwọn ìwà àwọn Yazid ibn Muawiya ẹni bí òun náà ló wà lọ́wọ́ àwọn ará Damascus torí náà ń kọ́ àwọn ará ìlú òun Ghulam Ahmad àwọn èèyàn máa wùwà níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ará Damascus àtàmà yóò tú àdìsí Ànábì ní tùkùtù kí ayé lè bá àgbà fún pé òun ni Isa ọmọ Maryam. Irú ẹni tó jẹ́ alágàbàgebè báyìí tá a rí bó ṣe kẹ́kọ̀ọ́ láti kékeré títí wọ àtẹ́jọ́ 18 lẹ́yìn tó já sí pé bẹ́ẹ̀ yóò bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ nìkan kan mọ́ tó kẹ́kọ̀ọ́ di 18 years ó ń tọ̀hún yẹn lóòótọ́ láyé ìgbà yẹn ó yẹ kó ń tọ̀hún tó bá lóun dá àfa kò sí ní tó burú ń bẹ̀ lóòótọ́ torí wípé arínú àwọn àfẹ́ẹ̀sìn tó já sí pé kó tó di pápá ogún ọdún ni Ọlọ́run ti ní kí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ kó yé wọn bí ó bá ṣe pé wọ́n tẹ̀síwájú torí pé ẹ̀sìn yìí fẹ́ púpọ̀ ni àbá fẹ́ sọ pé wọ́n ti dàáfà ìmọ̀ sì ti ń bẹnu làákàyè wọn láti máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nímọ̀ ṣùgbọ́n wọn kì í sábà ṣe bẹ́ẹ̀ wọn á túbọ̀ máa tẹ̀síwájú irú Imam Malik nísìn ó kẹ́kọ̀ọ́ títí ó lóun ò jókòó láti ṣe fatuwa nígboro Medina láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfìgbà tí àwọn àfà tí wọ́n tó bí 70 tí wọ́n certify òun pé Malik tó sọ̀rọ̀ ẹ̀sìn ó yá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn àwa lé ní lójú ń kán àwa lé ní láti ìfà nǹkan kan láti ń pèrè aláàfà ẹlòmíì ò tí ì jókòó ó ti ń nasẹ̀ nínú wa àti ń pèrè wa ní ìtaàtó àti ìtógélètè àti mẹ́fìn nítorí wípé àmọ́ ń tán pè ní mímọ́ a sì yá aláìmọ̀ kan púpọ̀ Ghulam Ahmad ó kẹ́kọ̀ọ́ dọ́mọ 18 years tòun ti bẹ́ẹ̀ látara ìlójútì àti ìwà irọ́ èyí tí ó ti wà nú ẹ̀jẹ̀ láti kékeré bóyá láti inú oyún gan ó máa ń kílìmù pé òun ò láàfà kò sí ẹnìkan tó ní ọlá
léhùn lórí. ṣùgbọ́n nínú tó ṣe ní láàánú púpọ̀ òun náà ni wípé like prophet like companions bí òjíṣẹ́ bá ṣe rí àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni rere ní gbogbo wọn àwọn ọmọlẹ́yìn wọn náà ẹni rere ni wọ́n á jẹ́ tó fi dórí ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n bí Ghulam Ahmad ṣe rí tó ń jẹ́ ànábì òpùrọ́ bẹ́ẹ̀ náà làwọn sàábì ẹ̀ náà ó jẹ́ sàábì òpùrọ́. nínú sáìtì Ahmadiyya tán pè ní ahmadianswers.com mo fẹ́ wò bọ́ọ̀ ni wọ́n ṣe dìfẹ́ǹdì ọ̀rọ̀ wípé ṣé Ghulam Ahmad ní tíṣà àbí kò ní tíṣà tá a sọ yìí torí pé a ti ka ọ̀rọ̀ yìí jáde níbi tẹ́nìkan ò ti lè jà á níyàn wípé Ghulam Ahmad kẹ́kọ̀ọ́ láwọn àsìkò kan nù gbèsè ayé ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà kan nínú àwọn àfáà àsìkò ẹ̀ tí bàbá ẹ̀ gbà wá sílé fún pé kí wọ́n máa kọ́ ọ lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ olóhùn olùkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan a lè pe ọmọ burúkú lọ́mọ yìí torí pé abáramóore jẹ ni bẹ́ẹ̀ sì ni aláìmoore ọmọ òun náà ní ṣe. kí wá ní Ahmadianswers fẹ́ sọ sí ọ̀rọ̀ tá a wí wọ̀nyí mo mọ̀ pé màá kú tó gbọ́ ọ̀rọ̀ kàyéfì lẹ́nu wọn mo bá ní kí n lọ wo sáìtì náà mo rí àtìkù kan bẹ́ẹ̀ bí tá ti ń dìfẹ́ǹdì Ghulam Ahmad bí tá ti sọ wípé did Mirza Ghulam Ahmad have teachers ṣé lóòótọ́ ni Ghulam Ahmad ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkankan. àwọn náà kóòtù ọ̀rọ̀ tí a sọ pé Ghulam Ahmad sọ pé òun kẹ́kọ̀ọ́ di age of 17 àti 18 èyí tá a kà nínú tírà Kitabul Bariyya lẹ́ẹ̀kan wọ́n kóòtù ẹ̀ jáde níbẹ̀. lẹ́yìn ìgbà náà wọ́n wá fi àìlójútì wọ́n wá fi sọ̀rọ̀ wọ́n fi dájọ́ lẹ́yìn ìgbà tí wọ́n mú ọ̀rọ̀ náà wá wípé gbogbo àsìkò tí Ghulam Ahmad tó kọ́ àwọn ẹ̀kọ́ yẹn ó sì wà ní ọmọ kékeré ńgbà yẹn pé kò tí ì dàgbà. ìjọ Ahmadiyya gẹ́gẹ́ mo sọ fún yín pé nínú tó kọ́ àdánwò bá ìjọ yìí òun náà ni wípé tí ó jẹ́ kí ìyà wọn sì pọ̀ níwájú Ọlọ́run tí wọ́n bá lọ túbá òun náà ni pé gbogbo irọ́ tí Ghulam Ahmad ń gbé wá fún wọn àwọn náà ń gbà lódìdí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbèmí káló wọ́n jẹ́ yó wọ́n jẹ́ sanra wọ́n sì tún mú yó gan pẹ̀lú. wọ́n ní bẹ́ẹ̀ ni pé Ghulam Ahmad kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkankan lóòótọ́ ẹnìkan kò ní ọlá kankan lórí ẹ̀ torí gbogbo ẹ̀kọ́ tó kọ́ yẹn ó kọ́ nígbà tí ó sì wà ní kékeré ni. nígbà náà àwọn náà tún jẹ́wọ́ wípé kò sẹ́ni náà tí ó sọ pé òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkankan nínú àwọn ọmọ ẹ̀dá ènìyàn torí pé gbogbo wa gan akẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn òbí tó bí wa téèyàn ò bá tiẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan yóò kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn òbí tó bí ìyá ọmọ lọmọ sì kọ́kọ́ mọ̀ ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ti ń kẹ́kọ̀ọ́ bí téèyàn bá ń sunkún bóò la ṣe fi hàn òbí àbí tí nǹkan kan bá ń ṣe ni bóò la ṣe fi hàn òbí wípé nǹkan kan ń jáni jẹ àtọ̀dọ̀ òbí òun náà lọ́mọ ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ àánú ló ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ kí wọ́n máa kọrin fún un kó sì máa gbọ́ àwọn orin náà sétí láti kékeré àwọn ọ̀rọ̀ tá a fi ń dá ọmọ lákẹ́ yóò sì máa kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ìyá ẹ̀ láti kékeré títí yóò fi wá dàgbà kó tó máa wá nílò láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì. àwọn Ahmadiyya tí wọ́n fèsì sí àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí wọ́n ní àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí pé ọ̀rọ̀ tí ò ní tó ì bá làákà ìwọ̀n ẹ̀rí gbogbo nǹkan ní kì í bá làákà ìwọ̀n lọ́dọ̀ títí wọn. wọ́n á ní ọ̀rọ̀ tá a ti fèsì ẹ̀ tipẹ́tipẹ́ ní ẹ̀dá kan ẹ wá mi ìsọjáre ẹ mú allegation mi wá àti dáhùn eléyìí tipẹ́tipẹ́ ẹ dáhùn tipẹ́tipẹ́ yẹn kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe wípé kí lẹ sọ́nù ìdáhùn tẹ́ ẹ fọ̀ nígbà tẹ́ ẹ dáhùn gbà yẹn. ìjọ Ahmadiyya aláìlójútì wọ́n ní bẹ́ẹ̀ ni wípé Ghulam Ahmad ó kẹ́kọ̀ọ́ lóòótọ́ ṣùgbọ́n ó kàn kọ́ bí wọ́n ṣe ń ka Kùránì àti àdìsí lọ́dọ̀ àwọn èèyàn yẹn ni jẹ́ ká kàdí ẹ̀ náà tí wọ́n sọ. wọ́n ní his education was only occasional rather than somewhere he would go often. lẹ́ẹ̀kan sí ó ní his education was only occasional rather than somewhere he would go often. wọ́n ní pé ẹ̀kọ́ Ghulam Ahmad wípé kì í ṣe gbogbo ìgbà ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ pé lẹ́ẹ̀kọ̀ọ́ kan ni àwọn olùkọ́ yẹn kàn wá ń kọ́ ní ẹ̀kọ́ ẹ̀dá kan ọ̀rọ̀ tí òṣojú àǹtí àwọn Ahmadiyya yìí wọ́n ń fẹ́ máa dá sí i ṣóṣojú wọn náà fi mọ̀ wípé ẹ̀kan lọ́sẹ̀ làwọn àfáà yẹn máa ń wá àfáà méjì bíi mẹ́ta ń kọ́ yàn ó wá ní pé kì í ṣe pé ó lọ ilé ẹ̀kọ́ kan lọ jókòó síbẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ ṣé lè tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ gidi wọ́n ní occasionally ni wọ́n ń kọ́ Ghulam Ahmad lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ó dídí jókòó nílé ẹ̀kọ́ tó ń kẹ́kọ̀ọ́ ṣàrí pé àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè wọn òun náà ni ohun tí àwọn Ahmadiyya ń sọ. ó ní both ways èyí owó lè jẹ́ nínú méjèèjì ọ̀nà méjèèjì yẹn ó ní no Quran or hadith was taught to him from those people gbogbo àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ yẹn ó ní kò sẹ́ni kankan tó kọ́ ní ma Qurani àbí ma hadith nínú wọn ṣẹ́rí nǹkan báyìí àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ yìí àfáà ni wọ́n kọ́ èdè Lárúbáwá wọ́n kọ́ láwọn ìmọ̀ míì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ó ní kò sẹ́ni kankan tó kọ́ òun ní ìmọ̀ Qurani kò sẹ́ni kankan tó kọ́ òun ní ìmọ̀ hadith bẹ́ẹ̀ sì ni ìmọ̀ Qurani tó ní wọn kọ́ òun yìí gẹ́gẹ́ bóun náà ṣe fún rẹ̀ ṣe sọ ó ní when he was 10 years old another teacher taught him some books and grammar only books and grammar ìjọ Ahmadiyya wọ́n sọ fún wa wípé àwọn ìmọ̀ tí wọ́n kọ́ Ghulam Ahmad yìí pé ìmọ̀ èdè Lárúbáwá ni ìmọ̀ èdè Lárúbáwá bẹ́ẹ̀ sì ni ìmọ̀ lọ́jíìkì ni àti ìmọ̀ ìṣègùn
wípé wọn kọ́ ní ẹ̀kọ́ kùránì àtẹ̀kọ́ àdìsí rárá láti kékeré. ẹ̀yin àfa wa ẹ̀yin onílàkà ìjọba àmọ́ bẹ́ẹ̀ kéèyàn sọ pé máa ń lọ lé kéwú kódà nílẹ̀ Yorùbá wa tá a wà yìí káwá ní lé kéwú yẹn kò tiẹ̀ kọ́ nǹkan kan nípa àdìsí kò sì kọ́ nǹkan kan nípa alukur'an ẹnu tó kọ́ ń bẹ̀ òun náà ni pé kó ṣàmà ṣe ìrọ́bù dọ́là bàtà ìdò amúrán nìkan ni wọ́n kọ́ ń bẹ̀ á rí wípé ọ̀rọ̀ yìí kò mú òótọ́ lọ́wọ́ rárá ó sì tọ́ka sí wípé àwọn tó ń sọ ọ̀rọ̀ wọ̀nyí kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba irọ́ tó nípa irọ́ tó kaniláyà òun náà ni wọ́n ń dá àdáparọ́ rẹ̀ kìbádà kí wọ́n kúkú jẹ́wọ́ wípé Ghulam Ahmad ó kẹ́kọ̀ọ́ lóòótọ́ láti kékeré ṣùgbọ́n káwọn sọ pé ó dá wọn lójú pé kò kẹ́kọ̀ọ́ Kùránì kò sì kọ́ àdìsí ó dá ńgbà tó pé rẹ̀ lọ́mọ kékeré tí ò tí ì gbọ́n báwo ló ṣe máa pé wọn àkọ́hùn ní Kùránì báwo ló ṣe máa pé wọn àkọ́hùn ládìsí ní kékeré. ẹ̀mọ yá mi lọ́sì Islam gbogbo wọn yìí ó ń fi hàn wá wípé Ghulam Ahmad iṣẹ́ anabi ìjọ amadi anabi òpùrọ́ anabi onírọ̀ yìí kò jẹ́ nǹkan kan bí ó ṣe ìkànnà àwọn ọmọ Èṣù àwọn ẹni tí Èṣù lò láti wá ba ayé jẹ́ kọ́lọ̀ kó ṣọ́ gbogbo wa kúrò níbi aburú ẹ̀. tẹ́ ẹ̀ bá sì gbàgbé àti sọ tẹ́lẹ̀ pé ńgbà tó fi lọ sí sàlẹ̀ coach torí pé ńgbà tó ṣòwò bàbá ẹ̀ mákùmákù ńgbà tán ní kọ́ ló gbọ́ owó wa ń jọ sí ó wà ní ọmọ ọdún mẹ́rìnlélógún ọmọ ọdún 24 ìyẹn ni wípé ó wà ní ọmọ ọdún mẹ́rìnlélógún òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó sì kọjá sí ìlú kan tó ń pè ní sàlẹ̀ coach ó lọ gbàṣẹ́ ńbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ńbẹ̀ láàrin ìgbà tó wà ńbẹ̀ ni wọ́n ṣí ilé ẹ̀kọ́ kan tí wọ́n ti ń kọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ní èdè òyìnbó òun náà sì kẹ́kọ̀ọ́ níbẹ̀ ó kàwé kan ìwé ẹyọ kan àbí méjì àbí mẹ́ta níbẹ̀ irọ́ tó pa lórí pé òun ọmọ kankan ní èdè òyìnbó rárá òun ò tiẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ ajá irọ́ náà wípé àníṣe òpùrọ́ burúkú òun náà ni wọ́n Ghulam Ahmad yìí máa sọ wípé òun mọ nǹkan kan ní èdè òyìnbó kódà sẹ́ńtẹ́ǹsì ẹyọ kan ò lè dá tú kódà kó gbọ́ pé wọ́n sọ wípé I love you lásán ó lóun ò mà túmọ̀ ẹ̀ ìdí nìyẹn tó ṣe ń gbé àwọn wáàyí ẹ̀ tó bá gbà pẹ̀lú èdè òyìnbó ó ń gbé lọ báwọn tí yóò bá tu àsọ wípé irọ́ ló pa lórí yẹn náà ó kẹ́kọ̀ọ́ èdè òyìnbó ó sì mọ̀ díẹ̀ ó lè má jìnnà nínú ẹ̀ dáadáa ṣùgbọ́n ó kọ́ díẹ̀ torí pé bóyá sọ pé òun kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àṣírí pé ó kẹ́kọ̀ọ́ èdè òyìnbó díẹ̀ yìí fáwọn oṣù bíi mélòó òun náà lárí pé ó sọ fún wa pé òun kẹ́kọ̀ọ́ nípa èdè Farisi díẹ̀ ọ̀dà díẹ̀ tó kọ́ yẹn ó sì fi ń kọ́ nǹkan díẹ̀ tó kọ́ nú èdè Farisi ó fi kọ́ àwọn ọ̀rọ̀ kan ó fi kọ́ àwọn orin kan nínú àwọn kọ̀sọ́rí tó kọ́ bóyá tó fi yàn nábì àtàwọn èmi tó kọ́ fún àwọn ọ̀rọ̀ míì kí ló wá dé tó já sí pé ó wá fẹ́ dì náà èdè òyìnbó ó lóun kọ́ nǹkan kan nínú èdè náà níparí kí n tó mẹ́nu kò ní abalabi tí mo wà yìí abalabi tá a ti ń sọ̀rọ̀ nípa wípé àníṣe Ghulam Ahmad ó ní Ọlọ́run nìkan làáfà àwọn àtànábì sallallahu alaihi wasallam òun ò kí ó lọ́dọ̀ òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan kan náà ọmọ ẹ̀dá ènìyàn kò sí sẹ́ni tó ní ọlá lórí òun kò sẹ́ni kankan tó kọ́ òun ní ìmọ̀ Al-Qur'an kò sẹ́ni kankan tó fi ìmọ̀ àdìsí ànábì mọ̀ òun a sì sọ fún wa wípé ó ti fojú hàn gbangba wípé òpùrọ́ burúkú òun náà ni Ghulam Ahmad níparí tá bá wo nínú tírà At-Tazkira ẹ wo page 8 níbẹ̀ inú àwọn ìmísí èyí tí Ghulam Ahmad sọ pé òun rí gbà ní year 1868 àbí 1869 ó lóun gba ìmísí kan ìlẹ̀hàmù kan láti ọ̀dọ̀ Ọlọ́run èyí tó ń gbà pẹ̀lú èdè Urdu ìlẹ̀hàmù náà sì ṣe nílé mọ̀ púpọ̀ ó ní wa kana dhalika anna al-Mawlawi Aba Sa'id Muhammad Hussein al-Batalawi alladhi kana zamili fil madrasa ó ní òun ni wípé ẹni tí wọ́n ń pè ní Sheikh Muhammad Hussein al-Batalawi èyí tó jẹ́ ọ̀rẹ́ òun tó jẹ́ akẹgbẹ́ òun Ghulam Ahmad nílé ẹ̀kọ́ ó jẹ́ akẹgbẹ́ òun nílé ẹ̀kọ́ Muhammad Hussein al-Batalawi tó jẹ́ akẹgbẹ́ òun Ghulam Ahmad ní ilé ẹ̀kọ́ níbí Ghulam Ahmad jẹ́ kó yé wa wípé òun lọ ilé ẹ̀kọ́ torí ó sọ fún wa wípé Muhammad Hussein al-Batalawi ìyẹn nú àwọn àfáà tí wọ́n gbógun ti Ghulam Ahmad gan ó ní àfáà yìí wà ó ní akẹgbẹ́ òun ní í ṣe ní ilé ẹ̀kọ́ tí ó bá já sí pé Ghulam Ahmad lọ sí ilé ẹ̀kọ́ ó lọ kẹ́kọ̀ọ́ àwọn náà sì máa bí ilé ẹ̀kọ́ ṣe rí olùkọ́ àpọ̀ ńbẹ̀ tí wọ́n jọ ń kẹ́kọ̀ọ́ báwo ni ó ṣe pé Muhammad Hussein al-Batalawi ní akẹgbẹ́ rẹ̀ ó ní kọ́líìgì wọn ni alladhi kana zamili fil madrasa èyí tó jẹ́ akẹgbẹ́ mi nílé ẹ̀kọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú nínú vision àbí nínú ilhamu tó lóun rí gbà látọ̀dọ̀ lọ́wọ́ ní lamma raja'a ila Batala ìgbà tí Muhammad Hussein al-Batalawi tó padà sí ìlú Batala ó ní ba'da takharruji bi shahadati al-Mawlawi ńgbà tó gba certificate tán shukkat afkaruhu ala ahli Batala فألح علي شخص إلحاحا شديدا أن أناقش البطلاوي في قضية خلافية
ونزولا عند ركبته رفقته إلى بيت الشيخ المذكور في مساء يوم ووجدته مع أبيه في المسجد باختصار. أدركت بسماء بيان الشيخ المذكور أنه ليس في كلامه ما يصح الاعتراض عليه، فانسحبت من النقاش ابتغاء مرضات الله فقط. فخاطبني الله تعالى في الإلهام بالليل مشيرا إلى انسحابي من النقاش وقال: لقد رضي ربك بفعلك هذا وسيباركك بركات كثيرة حتى إن الملوك سيتبركون بثيابك. So níbi àrí pé Ghulam Ahmad ó ń pe Muhammad Hussein Batolawi ní akẹgbẹ́ òun ní ilé ẹ̀kọ́. Ó ní Muhammad Hussein Batolawi ó jẹ́ akẹgbẹ́ òun ní ilé ẹ̀kọ́. Léyìí tó túmọ̀ sí pé Ghulam Ahmad lọ sí ilé ẹ̀kọ́ tó ti jókòó tó ti kẹ́kọ̀ọ́ níwájú àwọn olùmọ̀. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó wá ń sọ fún wa nísìnyí wípé òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan. Tó bá sì já sí wípé ojú oorun ló ń sọ wípé ojú oorun àbí nínú vision tó rí ló ti rí pé Muhammad Hussein Batolawi jẹ́ akẹgbẹ́ òun nílé ẹ̀kọ́ kíjọ Ahmadiyya kan jẹ́ kí a mọ̀. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí túmọ̀ ń bì torí pé ó ra dá ìyà lọ́tọ̀ òun náà ni wípé Muhammad Hussein Batolawi jẹ́ akẹgbẹ́ òun nínú ilé ẹ̀kọ́ lójú ayé ni, kò sọ pé nínú vision torí pé wọ́n dá ọ̀rọ̀ náà wọ́n dá yọ sọ́tọ̀. Aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum. Níparí mo tún sọ àsọ tẹ́lẹ̀ mo sì ń sọ̀rọ̀ yànjú fún ìjọ Ahmadiyya wípé ẹ má torí wípé àwa tá à ń sọ̀rọ̀ yín yìí ẹ̀rí wa gẹ́gẹ́ bí ọ̀tá yín. Bẹ́ẹ̀ ni àníṣàlá ìjọta yín lópin ìgbà tẹ́ bá wà lórí ọ̀nà àná tẹ́ wà, lópin ìgbà tẹ́ bá wà lórí ọ̀nà àfàwọn ànábì Ọlọ́run ṣe ẹ̀yẹ, lópin ìgbà tẹ́ bá wà lórí ọ̀nà ìmá da ọ̀rọ̀ Ọlọ́run ọba rú máwọn mùsùlùmí lójú, ìmá kílèmù wípé ẹni tíra kan títíra náà tí ò lábà àwọn tó dàbí Al-Qur'an, lórí ìmá fi Ọlọ́run ọba jọ tí ò jọ nínú àwọn ẹ̀dá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lópin ìgbà tẹ́ bá rí bẹ́ẹ̀ a ó máa jẹ́ ọ̀tá fún yín, ṣùgbọ́n ọ̀tá náà a máa jẹ́ ọ̀tá tó ń fẹ́ dáadáa fún yín pẹ̀lú wípé a ó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Àwa fẹ́ kẹ́yìn náà kẹ́ má sí ọkàn yín lè, ẹ má di etí yín, ẹ gbìyànjú láti rí i pé ẹ gbọ́ òtítọ́, ẹ gbọ́ òdodo nínú àwọn ọ̀rọ̀ náà. Àwọn ọ̀rọ̀ táwọn kan sọ kiri nínú yín pé mò ń kóòtì ọ̀rọ̀ àwọn out of the context, ọ̀rọ̀kọ̀rọ̀ ni. Ok, tó bá já sí pé mo kóòtì àwọn ọ̀rọ̀ yín out of the context, ẹ̀yin náà lọ sí àwọn kíṣẹ́ẹ̀tì kẹ́ fi fèsì sí àwọn ọ̀rọ̀ wọn mi, àwọn ọ̀rọ̀ tí mo sọ wọ̀nyí, kí àwọn èèyàn wá gbọ́ kí wọ́n wá dá mi lẹ́kùn pé ìwọ náà ò lóòótọ́ nígbà tó fẹ́ ka ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí ṣe ló ń kóòtì ẹ̀ bó ti wù ẹ́, ọ̀tọ̀ ni táwọn ọ̀rọ̀ yẹn tú, ọ̀tọ̀ ni túmọ̀ tí ó ń fún. Kíru ẹ̀ má bàa wáyé òun náà ló jẹ́ kí n gbìyànjú èyí tó pọ̀jù nínú àwọn ọ̀rọ̀ tí mò ń kóòtì nínú ọ̀rọ̀ Ghulam Ahmad ẹ̀ rí i pé mò ń kà jáde gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn àwé rẹ̀. Mo sì ń sọ bí tí a ti rí àwọn ọ̀rọ̀ náà kà fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi nínú ẹ̀yin mùsùlùmí àti àwọn ìjọ Ahmadiyya torí nǹkan kan kọ́ nítorí wípé liyahya man hayya an bayyina wa yahlika man halaka an bayyina, kí a lè bá a gbìyànjú láti ṣe ìtọ́sọ́nà fún ìjọ Ahmadiyya ni kí wọ́n lè padà nínú àná tí wọ́n wà. Òun náà ló jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí. Eléyìí tó túmọ̀ sí wípé mi ò parọ́ mọ́ wọn, mi ò ka àwọn ọ̀rọ̀ náà lórí, mò ń kà á àbí tó bá já sí pé mo ti há sórí nìkan ló kù. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù bí 99% ẹ̀ mò ń kà jáde láti inú àwọn ìwé wọn ni, kódà kìí ṣe pé mò ń kà jáde láti inú ìwé táwọn èèyàn kan kọ nípa àwọn. Èyí tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jìnnà sí pé à ń ṣàbòsí fún ìjọ Ahmadiyya, ó sì jìnnà sí wípé àákànkan tó wà jáde nínú àwọn ìwé wọn. Èyí tí ò bá wá bá mú nínú tá a kà kí wọ́n sọ síta. Ṣùgbọ́n gbà tá a rí wípé àwọn ọmọ yìí wọ́n fẹ́ tákù ẹyọ kan àbí méjì nínú àwọn tá a sọ lórí WhatsApp group, mo rí wípé wòròwòrò ni wọ́n ń wí, kótókótó òun náà ni wọ́n ń wí. Torí wípé nínú ìtàkùrọ̀sọ àwa àti wọn àti rí wípé kì í ṣe pọ́n dá ọ̀rọ̀ tí mo sọ nù, ṣùgbọ́n wọ́n fẹ́ máa fún un nítumọ̀ tí ò bá làkàyè mu. Ẹni tó sì fẹ́ máa tú àwọn ọ̀rọ̀ yìí tú ń gbà míì àrípẹ́ nìkan ni tí ò lè ká fátì àyànjú nínú àwọn ọmọ Ahmadiyya yẹn. Ṣé ìwà túmọ̀ sí wípé màá da tọwọ́ mi sílẹ̀ màá wá tẹ̀lé àyèmàkà títí wọn? Hadha lan yakun wala yumkin an yakun. Eléyìí ò ní ṣẹlẹ̀ láíláí. Mo bí Allah subhanahu wa ta'ala kó dá mi sí láti lè tẹ̀síwájú lórí ṣíṣiṣẹ́ ìmọ̀nà èyí tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ Ahmadiyya yìí, kó sì jẹ́ kí ìgbìyànjú náà kó wúlò fún mi àtẹ̀yin olùgbọ́ mi láyé yìí àti ní ọ̀hún alkiyama, kó sì jẹ́ kí ìgbìyànjú náà kó ṣàǹfààní fún àwọn tí à ń torí wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí, ìyẹn ìjọ Ahmadiyya, kọ́lọ̀ kó ṣe ìtọ́sọ́nà fún wọn ní gbogbo ibikíbi tí wọ́n bá wà. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.